Ọgbọ́n. Kí ló ṣe fún ọ̀rẹ́ mi? Ó sọ àwọn ìsọkúsọ kan sí wa lánàá and now he's on a hospital bed with a swollen stomach. Kí ló fi ṣe Démọ́lá Mr. Gbọ́kọ́gbọ́? Mi ò ṣe kókó fún. I'm sure you're a wizard and you're here to frustrate us. Wo, tí o bá tú ọ̀rẹ́ mi sílẹ̀, má jẹ́ kó gbà wípé o ṣiṣẹ́ ṣe. Má jẹ́ kó realize pé o ṣe mistake tó fojú kàn wá. Mi ò kì í ṣe oṣó. Ìlú alálà ni mo ti wá. Aríran sì ni atọ́nà mi. Èmi fún ara mi máa ń ríran sí àwọn ènìyàn tí ó pọ̀. Àmọ́ mi ò lè ríran sí ara mi. Òṣùpá méjì ló dé báyìí tí mo ti wà ní òde ayé. Máa ń wá sínú ọgbà yìí dáadáa láti ronú nípa olólùfẹ́ mi. Ọgbà ìjọ ibi tí mo ti rí rí. Quit the drama, Mr. Man. Ṣọ́dẹ̀ ló pè mí ni, mo ní kó tún Démọ́lá sílẹ̀, kí ló kọ́ pẹ̀lú gbogbo story tó ń sọ yìí náà? Ìwọ gangan ló mọ̀ nípa nǹkan tí ó ṣe Démọ́lá. Speaking liar. How can I be responsible fún nǹkan tó ń ṣe Démọ́lá? Kí ni mo fẹ́ ṣe fọ́rẹ́ mi? No, tell me. Kí ni nǹkan tí o fún Démọ́lá jẹ? Èní kó lèmi àti Démọ́lá ti ń fúnra wa ní nǹkan jẹ tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀. Even as I yesterday mo fún biscuit, ó dẹ̀ jẹ́ ìṣojú mi kọ́kọ́ ò dẹ̀ ṣe. Ibo ló ti rí bisikíìtì tí o fún Démọ́lá jẹ? Ẹ ṣé, Adé. Kí ni wàá ní í ṣe pẹ̀lú nǹkan táwa ń sọ yìí? Ẹni tí ó jí bisikíìtì náà ní orí igbá rẹ̀, ó ti da oògùn sí gbogbo ọjà náà. Yàtọ̀ sí ẹnikẹ́ni tí ó bá ra ọjà lọ́wọ́ ẹ̀ tí ó sanwó. Ẹni tí ó bá mú ọjà náà láì sanwó, ìgbàkigbà tí ó bá jẹ, ikùn rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní wú. Awú. Lálẹ́ ọjọ́ kejì tí ikùn ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní wú, ẹni náà kú. Ìyá mi ní kí pa mi ọ́. Ìkà ni wọ́n máa yọ. Ìyá Bílíkì kọ́ ló pa ẹ́. Ìwà bàjẹ́ tó wà lára tiẹ̀ náà dáa. Kí ló dé tó mú nǹkan tí kì í ṣe tiẹ̀? Mo ṣe dé mi náà. Ẹ̀wọ̀n kí ni ká ṣe bẹ́ẹ̀? Mo lè lọ bẹ̀ wọ́n. Kò sí ohun tí o lè lọ ṣe. O ò lè lọ bẹ̀ ìyá Bílíkì. Nítorí kò sí àtúnṣe ní òde ayé tí a wà yìí. Kò sí àtúnṣe nínú ayé tí a wà yìí láti jẹ́ kí ara Démọ́lá yá. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, ẹ ràn mí lọ́wọ́, ẹ jọ̀ọ́. Ọ̀nà àbáyọ kan ṣo tó wà láti jẹ́ kí ara Démọ́lá yá ó léwu gan, nítorí o ní láti rin ìrìn àjò. Ìrìn àjò? Bẹ́ẹ̀ni. Irú ìrìn àjò wo ni? Wúrà kan wà tí màá fún ẹ. Wúrà yìí ló máa fi sí ìgbèrí ẹ tí o bá sùn. Ojú àlá ẹ, òun ló ti máa rí ọ̀nà sí ìrìn àjò tí o fẹ́ rìn yìí. Ibẹ̀ ló ti máa gba ìwòsàn tí ara ọ̀rẹ́ ẹ máa fi yá. Àmọ́ mo ní iṣẹ́ kan tí mo fẹ́ rán ẹ sí olólùfẹ́ mi. Ṣé kò ṣe pé ẹ fẹ́ fi ọgbọ́n àrékèrèkè tàn mí sí nǹkan tí ò dáa? Kò sí nǹkan kan tí o lè ṣe fún mi. Kò sí nǹkan kan tí mo fẹ́ láti ọwọ́ ẹ. Kò sí nǹkan kan tí o ní tí mo lè máa fi tàn ẹ́. Ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn ni wọ́n fẹ́ràn lọ́wọ́ mi lọ́wọ́ ẹ, tí wọ́n fẹ́ kí n ṣe fún àwọn, tí wọ́n dẹ̀ lè jí iṣẹ́ tí mo fẹ́ rán ẹ ju bí wo fúnra rẹ ṣe fẹ́ jẹ lọ. Tí ó bá rí bẹ́ẹ̀, kúkú lọ wá ìyànjú sí ìṣòro olólùfẹ́ níwájú. Ẹ má bínú, ẹ jọ̀ọ́, bros, ṣé ẹ ràn mí lọ́wọ́, ẹ jọ̀ọ́, torí ẹ má bínú, ẹ jọ̀ọ́. Tí o bá ṣetán láti rìnrìn àjò náà, ewu ńlá kan wà níbẹ̀. Ní ìlú alálà tí ó ń lọ, ìwà ìbàjẹ́ àti ìwà ìdọ̀tí ti pọ̀ níbẹ̀ gidi. Ìdánwò kan wà tí wọ́n ṣe fún ẹ. Tí o bá ti kùnà ìdánwò náà, o lè má lajú sáyé mọ́.
ǹjẹ́ o ṣetán láti kú fún olólùfẹ́? Mi kí ló tún ṣẹlẹ̀? Mo fi gbà mí Démọ́lá ni. Ṣé bí mi àti ẹ̀lájọ wà nínú ward tí mo rò parẹ́ ti yá? All of a sudden, breathing echoes ni. Bí o ṣe mímọ́ nìyẹn. Mo bá pariwo Démọ́lá títí kò dáhùn. Mi ò ṣe rọ́ṣáré lọ pa àwọn doctors ni ó ṣàbá mi wò. Wọ́n dẹ̀ rí ilẹ̀ lọ sí theatre. Látẹ̀kan báyìí orí ìdúró mo wà, mi ò rẹ́ni kankan kó sọ fún mi bọ́mọ mi ṣe ń ṣe sí. Ẹ gbà mí. Démọ́lá ò gbọ́dọ̀ kú báyìí o. Tó bá ti kú ayé mi ti kú nìyẹn. Ẹ mọ̀ pé ta ni mo ṣe tó fẹ́ gbà bí ọmọ mú mi torí Ọlọ́run. Mọ́mí ẹ̀wẹ́ fọkàn ara yín balẹ̀ mọ́mí ẹni sùúrù lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa ṣe bọ̀dá Démọ́lá ẹsẹ̀ wọn méjèèjì náà máa fi rìn padà sílé a ní fojú sunkún wọn nǹkan tó máa ṣe wọn lásán. Ẹ jọ̀wọ́ ọmọ mi kọ́ báwo lára ẹ̀. Mọ́mí ẹ ṣe sùúrù mo ò lè sàn kankan sìn dókítà ní kì í sáré bá wọn mú nǹkan wá ẹ ṣáà máa gbàdúrà lọ́wọ́ Ọlọ́run kí nǹkan má ṣe ọmọ yín. Démọ́lá ti pa mí o. Ẹni sùúrù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ mọ́mí. Démọ́lá ṣàánú mi kò sẹ́lòmíì tí mo ní àbí wọn nìkan. Klepto olè ajíbolè tètè ya dá jam slip mi tó jí padà if not you regret ever knowing. Oh, so you want to sweep her off with your slashes and dashes? She is just synonymous to the indestructible particle of an element. So, come on, open up and return it back to her. Torí pé o ti rí fẹ́lẹ́fẹ́lẹ́ àbí? Ewu mi ò parọ́. Ṣé bí ó ṣáà ní jam slip ti tiẹ̀? Dá jam slip ọmọlọ́mọ padà náà. Kí ló fẹ́ fi ṣe? Àbí náà. Àbí mi ò mú wàláì tàláì mi ò fojú mi kàn rí. Ó mú àbí? Ó tún parọ́. Ó mú. Ó ti gbẹ pé Bùnmi sọ pé òun rí ẹ pẹ̀lú jam slip ọ̀rẹ́ òun. Ó lè ní ẹyọ tíì. Ẹ mọ̀ nǹkan tó máa ń yà mí lẹ́nu rẹ̀. Meanwhile, gbogbo nǹkan tó máa ń jiyàn kò kí ń wúlò fún kí ló fẹ́ fi slip ṣe. ọ̀nà ọmọ yóò kí n tó náà ẹ má nà pìlì mọ́ ní ọ̀pọ̀ yín ní kò kí n tó ní mo ti máa ń pẹ́ pọ̀ lórí orúkọ ni. ṣe klepto mẹ́ta nínú kó máa dára. Klepto or no klepto dá jam slip tèmi padà fún mi slip tí mo ṣẹ̀ṣẹ̀ print láàárọ̀ yìí. Ewu mi ò mú wàláì tàláì mi ò mú ẹ trust me for those kí ló sọ ẹ trust you could you Klepto trust you I can't believe my ears. Omo forget Joe, my guy, why you dey follow and dey talk sef? Wetin be all this one wey na dey follow and dey talk? See, make you look me well well. Shey you dey hear me so? If you no return that sleep last one, single-handedly me I go treat your fuck up. I didn't steal it. I only took it to confirm some things in it, and I forgot to return it because the English teacher came in, and you know how strict she can be. So I hid it inside one of Kudi's notebook. This one not the turn video for my eye. Klepto. How far you said done the? Sorry.
Àmín Jésù. Lórí Démọ́lá má yẹ kí n sunkún. Ọlọ́run ẹ ṣàánú fún mi. Olúwa má yẹ kí n dààmú lórí ọmọ. Olúwa ẹ ṣàánú fún mi. Ọlọ́run ẹ ṣàánú fún mi. Ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Mummy, ẹ wò, ẹ má jẹ́ ká dáwọn doctors yẹn lóhùn. Wọn ò kí ń ṣe Ọlọ́run. Lóòótọ́, ó lè ní nǹkan tó ń rí tó fi ní kí bọ̀dá Démọ́lá ò ní gbádùn. Àmọ́ èmi náà ní nǹkan tí mo gbójúlé tí mo fi mọ̀ pé bọ̀dá Démọ́lá máa fẹsẹ̀ ara wọn méjèèjì rìn kúrò lọ́sibítù yìí. Lágbára Ọlọ́run, níwọ̀n ìgbà tó bá jẹ́ pé Ọlọ́run ló sì ń jẹ́ Ọlọ́run, òun dẹ̀ ló bá jọkẹ́ ayé, ó bá ṣáájú ọ̀run. Ọgbàgbà tí ń gbá láì lára àwọn bọ̀dá Démọ́lá sàn á ní fojú sunkún wọn. Lágbára Ọlọ́run, ẹ jẹ́ ká nígbàgbọ́. Ọláyẹmí ọkọ mi, olówó orí mi, ìwọ ló bí Démọ́lá o. Wọ́n dẹ̀ sọ pé okùn ọlọ́mọ ò kì í sùn. Mo fẹ́ kó bá mi bójú wẹ̀yìn fún ọmọ mi ní ìwòsàn pípé. Wọ́n tó máa fi ilé ayé sílẹ̀, ìpín ọkàn ṣoṣo máa ló fún mi. Òun dẹ̀ ni Démọ́lá ọmọ ẹ̀ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí. Jọ ọkọ mi bá mi bójú ẹ̀yìn wò orí ìwòsàn. Jọ má yẹ káyé jáde Démọ́lá gbà mọ́ mi lọ́wọ́. Má yẹ káyé jáde Démọ́lá gbà mọ́ mi lọ́wọ́. Ọlọ́run ò ní jẹ́ mọ́ mi ẹni fojú sunkún ọmọ. Ayé ò ní já wọn gbà lọ́wọ́ yín lágbára Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Ẹ nígbàgbọ́ ara wọn máa yá lórúkọ Jésù. Ọgbọ́n sọ pé tí mo bá ṣe àwọn ìdánwò tó bá dojú kọ mí ní ìlú alálàá, ẹ̀mí mi á lọ sí ó dáa kí n kú níbi tí mo ti ń try ju kí n gbé ilé ayé lọ pẹ̀lú guilt pé èmi ni mo fa ikú Démọ́lá. Orí mi Ẹlẹ́dàá mi ràn mí lọ́wọ́. Sinmi ló má jẹ́ ń ṣiṣẹ́ o. tí o wà yóò kì í ṣe ibi tí ọmọ aráyé ń ṣeré wà. Padà. Mi ò ṣeré wà. Ilẹ̀ alálàá ni mò ń lọ. Ilẹ̀ alálàá náà ló wà yìí. Ilẹ̀ alálàá òdì kejì ni mò ń lọ.
alálàá òdì kejì ti kún fún ọ̀pọ̀lọpọ̀ ibi àti ìwà àbàjẹ́. Ǹbárò ẹ̀ kó o padà síbi tó o ti wá nítorí ewu ńlá wà lọ́hùn-ún. Ẹ má jẹ́ kí n padà. Nǹkan tó gbé mi wá ṣe pàtàkì gan. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n kọjá. Ó dáa náà. Àmì ìwọlé ẹ̀dà. Òǹrè. Nǹkan tó fún mi nìyẹn. Oyè àkọjá. Kí ló ṣẹlẹ̀? Ibo mo wà? Bíbá mi o. Ibo mo tún já sí ìbáyìí. Gbogbo bíbá tí ẹ ti sú mi. Ibo tún lè lè. Ṣé mi wàá ṣe nǹkan báyìí? Ibo ni mo mọ̀ tí mo fẹ́ yà sí? Ẹ jọ̀ọ́. Jolibí. Ẹ jọ̀ọ́ sá, èèyàn kan ni mo wá síbí. Àbí ẹ̀yin ni olùwòsàn tí wọ́n ní ó máa wo ọ̀rẹ́ mi sàn? Èmi ò kì í ṣe olùwòsàn. Ọlọ́dẹ ni èmi. Ìwọ múra bí àwa. Ṣùgbọ́n èdè ẹnu ẹ̀ ó ti jẹ́ kí àwa mọ̀ wípé kò ń ṣe ẹni ayé yìí ni ìwọ. Ọ̀tọ̀ ní ayé tí ìwọ ti wà. Òótọ́ lẹ sọ, àti ayé mi mo ti wá lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá láti ayé tiẹ̀. Ṣùgbọ́n wọn kò ní àǹfààní àti padà. Nítorí ìdí èyí, àwọn èèyàn ayé tiẹ̀ wọn kò kí n fẹ́ wá sí ayé tiwa níbí. Ṣùgbọ́n tí wọ́n bá wá, ó máa ń ní ìdí pàtàkì tí wọ́n fi wá. Ẹ wo, ìdí pàtàkì náà ló gbé mi wá síbí. Ọ̀rọ̀ tó gbé mi wá ṣe pàtàkì gan ni. Wòmí, ìwọ máa tẹ̀lé mi báyìí. Kí ló dé? Agbègbè tí ìwọ wà yìí kò dáa fún àjòjì. Tẹ̀lé mi. Ẹ ń dúró dè mí, ibo lẹ wá ń sáré lọ báyìí. Ẹ ní sùúrù. Ẹ ṣé o, Ọlọ́run àtọ́jú ẹ̀yin rẹ̀ ṣe gan. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́, ṣé ẹ mọ arábìnrin kan tó ń jẹ́ Sùúrù? Sùúrù. Sùúrù. Mo ti gbọ́ orúkọ yẹn rí, ṣùgbọ́n mi kò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Arábìnrin, mo fẹ́ jẹ́ kí ìwọ ta wúràwọ̀ ẹ̀ fún èmi. Iyekíye tí ìwọ bá fẹ́, ìwọ sọ fún èmi. Tó bá dẹ̀ jẹ́ kí n fún ẹ ní àwọ̀ kìnìún, èmi ṣetán láti gbé fún ẹ. Fún mi ní wúràwọ̀ ẹ. Ẹ wo, ọgbọ́n ti kìlọ̀ fún mi o.
ó ní mi ò gbọ́dọ̀ mú wúrà yìí fún ẹnikẹ́ni yàtọ̀ sí olùwòsàn so ẹ má bínú mi lè mú lé yín lọ́wọ́. arábìnrin wúrà pọ̀ káàkiri tí ìwọ bá ta wúrà ọwọ́ ẹ̀ fún èmi ìwọ máa wá wúrà èmi ó máa mú fún olùwòsàn kò ní mọ̀ fún mi ní wúrà ọwọ́ ẹ̀ arábìnrin mo nílò ẹ̀ mo fẹ́ fi ṣe ìrúbọ ni. tó bá mọ̀ wípé wúrà pọ̀ káàkiri kí ló ṣe yẹ tó fi mú wúrà yẹn kó fi rúbọ tó fẹ́ rú ó ṣe yẹ pé tọwọ́ mi ló fẹ́ gbà. arábìnrin ìwọ kò mọ iye wúrà tí ó wà ní ọwọ́ ẹ̀ wúrà tó wà ní ọwọ́ ẹ̀ ṣe ọ̀wọ́n púpọ̀ ilé ayé tiyín nìkan ni a ti lè rí arábìnrin fún mi ní wúrà ọwọ́ ẹ̀ mọ́ fún mi. ẹ wo ìyẹn dayé àtúnwá wọn ní máa mú lẹ́ni mú wúrà ọwọ́ wa jẹ́ yẹn là ń sọ ni ẹ má kó bá mi jáde ẹ dúró ṣé tó. mo kú o àǹtí ẹ dúró àǹtí ẹ jọ ẹ tẹ̀ gbọ́n nǹkan tí mo fẹ́ sọ. mo fẹ́ béèrè pé ṣé ẹ mọ ẹni tó ń jẹ́ sùúrù rẹ̀. èmi ò mọ ẹnì kankan àlejò ni mí níbí báyìí. Kúdí ni orúkọ tèmi ọ̀rẹ́ mi Démọ́lá wà lórí àìsàn àmọ́ wúrà tí wọ́n fún mi láti fi dé òpin ìrìn àjò sí lọ́wọ́ mi mọ́ ọlọ́dẹ kan ti fi ọgbọ́n àrékérekè gbà á lọ́wọ́ mi jọ̀ọ́ fún mi ní wúrà ọwọ́ ẹ̀ kí n lè fi dé òpin ìrìn àjò tèmi bí o bá fún mi ní wúrà ọwọ́ ẹ̀ wàá padà wá níjọ́ míì láti parí ìrìn àjò tiẹ̀ àmọ́ mi ò lè gbàgbé ẹ̀ láéláé Démọ́lá jẹ́ ẹni bí ọkàn tèmi mi ò dẹ̀ fẹ́ kó kú fún mi ní wúrà ọwọ́ ẹ̀ kí n fi gba Démọ́lá là. ẹ wo èmi gangan ni Kúdí o ọ̀rẹ́ mi Démọ́lá tẹ̀dẹ̀ ń sọ yìí òun ló wà lórí àìsàn nítorí ẹ̀ mo ṣe wá sílùú alálà. arábìnrin fún mi ní wúrà ọwọ́ ẹ̀ tí ó bá fẹ́ kí Démọ́lá kú. ẹ wo mi ò lè fún yín ní wúrà kankan àti wípé ta lẹ́yìn níbo lẹ ti wá tẹ fi gbogbo ara jọ mí báyìí dájúdájú irọ́ pátápátá ni nǹkan tí mo wé má fi tìyẹ kó bá mi jàre. mo mà ṣe nǹkan o ìlú alálàá yìí máa ga o gbogbo wọn ló ní ọgbọ́n àrékérekè ìlú ẹlẹ́tànjẹ ní bíbá yìí o kí lè dá mi ṣàjẹ́ kí n tètè rí sùúrù àti olùwòsàn kí n tiẹ̀ lè máa padà sílé mi torí gbogbo ẹ̀ tiẹ̀ ti sú mi báyìí gbogbo wọn ló ń sunkún wúrà àbí mo máa wá ṣe nǹkan o ibo mo mọ̀ tí mo fẹ́ gbà báyìí. ẹ kálẹ́ o àtúmọ̀bílì mọ́mọ́ tó ń jẹ́ sùúrù ni mò ń wá ṣé ẹmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ Káró kí ni jẹ́ bẹ́ẹ̀. Káró Káró kí n wá. Káró Káró tún lè lè tún sọ mo máa wá rúgbó. nǹkan tó ń sọ látẹ̀ẹ̀kan náà nìyá ní ṣé o mọ sùúrù ó ló mọ sùúrù ṣé àti ìwà tó dé bẹ́ẹ̀ ní báyìí. Káró mo máa ṣe nǹkan o. wọ́n lè pe sùúrù jáde mi ò dókòó àbí kí ló ń sọ. arábìnrin ṣàṣàlà fẹ́mi rẹ̀ please help us.
We are dying. Please help us. We are dying. Kí n sá lọ. Kí ló ṣẹlẹ̀? Kí máa sá lọ. Help us. We are dying. Ṣé wọ́n ní sùúrù? Mo ṣàṣìṣe o. Mo ṣàṣìṣe o. Sùúrù ni mo wà. Mi ò ṣe kankan, sùúrù ni mo wà. Ẹ débẹ̀, wọ́n támínà tó bọ́ mu náà bá mi nà sí. A ní sùúrù ni mò ń wá. Aládémọ́lá ni ò yá kó yé yín ni. Ọgbọ́n. Ọmọ ènìyàn, fún èmi ní wúrà tí ó wà ní ọwọ́ ẹ̀. Ẹ wo, mi ò ní lè fún yín. Ẹni tó mú fún mi sọ pé ó dìgbà tí bá rí olúwòsàn kí n tó fẹ́. Mi ò ní lè fún yín, ẹ jọ̀ọ́. Mo ti béèrè fún wúrà tí ó wà ní ọwọ́ ẹ̀ yìí ní ẹ̀mẹ́ta. Mo kú Ìyá Kúdí. Ìyá Kúdí o. Ṣùgbọ́n báyìí, nígbà tí ìwọ kò ti wúlò fún èmi, kò sí nǹkan tí èmi tún lè ṣe fún ìwọ ju pé kí àwọn èèyàn mi fi ẹ́ ṣe ẹran alẹ́ yìí lọ. Ẹ jọ̀ọ́ torí ọ̀nà ẹ jẹ́ kí mi máa lọ lé wa. Ẹ jẹ́ kí n máa lọ lé wa, ẹ jọ̀ọ́ torí ọ̀nà. Fún mi ní wúrà tí ó wà ní ọwọ́ ẹ̀. Mo ní kó fún mi ní wúrà tí ó wà ní ọwọ́ ẹ̀. Fún mi ní wúrà tí ó wà ní ọwọ́ ẹ̀. Ẹ kúlẹ̀. Mama mina la cinta la chun le shesheko. Martina. Ona tamuni ana tukoye. Julita. Oye to. Da. Go. Tome. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló tún ṣẹlẹ̀ sí? Àwọn bíbú yóò ní pa mí. Kí ló tún dé sí torí ọ̀nà? Ẹ ṣáà tẹ́ mi sílé, mo lè yín wá lọ báyìí. Kí ṣe wẹ́yìn alẹ́ yìí? Mi ò gbédè sí yín jáde, mi ò tún gbédè. Má bẹ̀rù. Má bínú nǹkan táwọn èèyàn wá ṣe fún ẹ. Àwọn ò kì í ṣèèyàn burúkú. Ṣáà fọkàn ẹ balẹ̀, kò séwu fún ẹ mọ́ báyìí. Ẹ kìdẹ̀. Ẹ jọ̀ọ́. Èmi ni olórí, aya ìmọ́lẹ̀ ilẹ̀ yìí. Àwa ni alákòóso gbogbo ènìyàn ilẹ̀ yìí. Lóòótọ́ ilẹ̀ yìí lè kéré, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti nǹkan la fi bùkún ilẹ̀ yìí. Ta ni ìwọ? Kúdí ni orúkọ tèmi. Orílẹ̀-èdè Yorùbá nílé ayé ni mo ti wá. Àwọn ọmọ aráyé ò kì í sábà wá sí ilẹ̀ yìí nígbà tí ilẹ̀ yìí wà lálàáfíà. Ká tó máa sọ ìgbà tí ilé àlá wà nínú ewu. Àkókò tó wá yìí ò dáa rárá. Inú ogun àti òkùnkùn ni ilé alálàá wà. Àdúrà mi ni wípé kó lùmọ́lẹ̀ tètè dé, kó lè wá bá wa tan ìmọ́lẹ̀ sí ilẹ̀ yìí. Ṣùgbọ́n títí di ìgbà náà, inú òkùnkùn ní ilẹ̀ yìí wà. Iṣẹ́ ló yẹ kó máa dúpẹ́ ní pé mo pàdé ẹ ní àsìkò tí mo pàdé ẹ yẹn. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ará ibi ò bá ti pa ẹ́ jẹ.
ilé alálàá ti ọmọ aráyé tí atọ́nà pèsè fẹ́yìn ọmọ aráyé ó wà lárọ̀ọ́wọ́tó ẹ̀. Kí ló wá ń wá ní ilé alálàá òdì kejì? Nǹkan pàtàkì ló gbé mi wálẹ̀ yìí o. Arábìnrin kan ni mò ń wà, Sùúrù lórúkọ ẹ̀ ń jẹ́. Àbí ẹni tó ń jẹ́ Sùúrù yẹn. Níbo lo ti gbọ́ orúkọ yẹn? Arákùnrin kan ló fún mi lórúkọ yẹn. Ó ní tí mo bá ti délẹ̀ yìí kí n rí dájú wípé mo wẹ́ni náà kàn. Àmọ́ àtìgbà tí mo ti dé, mo ti wẹ́ni náà títí ó ti sú mi. Èmi ò rò pé ẹni tó ń jẹ́ Sùúrù wà nílẹ̀ yìí o. Sùúrù ní ìtumọ̀ orúkọ abẹ́lé mi ní èdè Yorùbá. Èèyàn kan ṣoṣo ló sì ń pè mí ní orúkọ náà. Ọgbọ́n ló rìn mí wá o. Ọgbọ́n ní ìtumọ̀ orúkọ abẹ́lé ìmọ́lẹ̀ ilẹ̀ yìí ní èdè Yorùbá. Ọgbọ́n máa ń rin ìrìn àjò gan, pàápàá lọ sí òde ayé. Ní gbogbo ìgbà tó bá ti lọ bẹ́yẹn, ilé alálàá ti àwọn ọmọ aráyé lèmi pẹ̀lú ẹ̀ ti máa ń pàdé. Alẹ́ 7 sẹ́yìn ni mo ti rí Ọgbọ́n gbẹ̀yìn. Mo dúró níwádìí Ọgbọ́n, ṣùgbọ́n mi ò rí i. Ẹ̀rù ti wá ń bà mí báyìí. Kó má jẹ́ pé láburú kan ti ṣẹlẹ̀ sí, torí ó ti tó àkókò tó yẹ kó padà sílé. Òun náà mọ ipò tí ẹ máa wà ló fi rán mi sí yín. Ó ní kí n sọ fún yín wípé àlàáfíà ló ń wà. Ó ní òun nífẹ̀ẹ́ yín gidi gan ni. Ó ní kí n sọ fún yín wípé ẹ̀dá lè kú àmọ́ ìfẹ́ ò kì í kú. Ó nífẹ̀ẹ́ tóun ní sí yín ò lè kú láéláé. Ó ní kí n sọ fún yín pé kẹ́ ṣara gírí, kẹ́ mọ́kàn. Òun lè dé. Ilẹ̀ yìí ti ń wó lulẹ̀. Òkùnkùn ti ń borí wa nílẹ̀ yìí. Ìdí nìyẹn tí Ọgbọ́n ṣe lọ sí òde ayé láti lọ wá ohun tá a máa fi dojú ìjà kọ gbogbo láburú tó gbógun tì wá nínú ilẹ̀ yìí. Àmọ́ nísìnyí tí mo ti wá gbọ́ pé Ọgbọ́n wà lálàáfíà, ọkàn mi balẹ̀. Mo ní ìgbàgbọ́ ní pé ìrètí ṣì ń bẹ fún ilẹ̀ yìí. Ẹ̀dẹ̀ máa wo ọ̀rọ̀ yín àti ọ̀rọ̀ ilẹ̀ orí òkan àyà Ọgbọ́n ló máa wà nígbà gbogbo. Kò fọ̀rọ̀ yín ṣeré o. Mo mọ̀, nítorí ẹ̀ lèmi náà ṣe dé ní adé ìmọ́lẹ̀. Ìkókó wà tí ó ń rú mi lójú o. Báwo ni ẹ ṣe ń sọ èdè Yorùbá ṣáká lẹ́nu báyìí? Mo tún gbọ́ ní ẹnu àwọn ará ilẹ̀ yìí. Ọgbọ́n mi. Ọgbọ́n ló kọ́ gbogbo wa ní èdè náà. Lótìtọ́ kì í ṣe gbogbo wa ni a mọ̀ sọ bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló gbọ́ ló sì lè sọ. Ọgbọ́n jẹ́ èèyàn tó ní ẹ̀bùn rẹpẹtẹ. Èdè 1000 ni Ọgbọ́n gbọ́. Òun ló kọ́ èmi náà ní àwọn èdè àjòjì 10 tèmi náà mọ̀ sọ. Bí mo ṣe wà yìí, mò ń sọ Yorùbá, mò ń sọ Igbo, mò ń sọ Hausa, mò ń sọ Dutch, mò ń sọ French, mò ń sọ English, mò ń sọ Spanish, mò ń sọ Hindu, mò ń sọ Japanese, mo tún sọ Chinese language. You're very lucky. You can say that again. Mo ti confirm. Ọgbọ́n sọ nǹkan kan fún mi. Ó ní tí mo bá ti jíṣẹ́ fún yín, ó ní ẹ máa ṣèrànlọ́wọ́ kan fún mi. Ó ní ẹ máa rányàn tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ nǹkan tó ń jẹ́ olùwòsàn. Olùwòsàn kì í ṣọ̀rẹ́ Ọgbọ́n, bàbá ẹ̀ ni. Torí ìbánirẹ́ tó wà láàrin wọn ni Ọgbọ́n ṣe máa ń pè ní ọ̀rẹ́. Ẹ bá mi dúpẹ́ gidigidi lọ́wọ́ olórí àti gbogbo ilé
fún ìtọ́jú tí wọ́n fún mi. Ká ní wọn ò yọjú sí àsìkò tí wọ́n yọjú yẹn, kí là bá máa sọ báyìí? Ẹ bá mi kí wọn dáadáa pé wọ́n ṣe o, mo dúpẹ́. Máa dúpẹ́ lọ́wọ́ atọ́nà pé o sì wà láyé pẹ̀lú bí ìlú wa yìí ṣe rí. A máa san ẹ́ lẹ́san rẹ̀ nítorí o fẹ̀mí èrè wù láti wá jíṣẹ́ fún wa nírú àsìkò báyìí. Ẹ wo ọ̀rọ̀ wúrà yìí náà kò yé mi tààrà. Gbogbo àwọn ará ayé yìí ni wọ́n ń sáré láti gba wúrà yìí lọ́wọ́ mi. Kí ló wà nídìí ẹ̀? Kò yé mi. Wúrà yìí ó ṣọ̀wọ́n nílẹ̀ wa yìí àmọ́ ilé ayé yín láti lè rí. Òun ló máa jẹ́ kéyìn lè wá síbí báyìí àti kẹtù dàbí tiwa. Àmọ́ èdè ẹnu yín ló máa yàtọ̀. Wúrà yìí ó ń fúnni ní ẹ̀mí gígùn àti oríṣiríṣi agbára pẹ̀lú ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílẹ̀ wa yìí ó lè pààyàn torí wúrà yìí. Má bẹ̀rù, tó bá jẹ́ pé wọ́n lè gbà lọ́wọ́ ẹ wọ́n máa ti sọ fún ẹ, àmọ́ ìwọ nìkan ló lè mú wúrà yìí lẹ̀ fún rẹ. Tí ó bá dẹ̀ múlẹ̀ mi ò lè gbà o. Bẹ́ẹ̀ ni. A ti débi tí a lọ, èmi máa padà báyìí nítorí mi ò ní àǹfààní láti débẹ̀. Ẹ ṣé o, ẹ bá mi kí wọn o. Mo ti gbọ́. Ó dàbọ̀ o. Àbájọ náà èmi náà sọ. Ìwọ Ọlọ́run. Kí ló fẹ́? Mo fẹ́ rí olùwòsàn ni. Olùwòsàn? Bẹ́ẹ̀ni. Àmì wọlé rẹ̀ dà? Ṣé ọgbọ́n kọ́ ni mò ń wò yìí àbí kò ń ṣọ? Ẹni ṣe wá fi ojú jọ ọgbọ́n báyìí. Ó ṣe fihàn jíjà lẹ̀ kó fi kanlẹ̀ sí. Kí ni mo lè ṣe fún ọ? Ẹ jọ̀ọ́ sà, ṣé èrò ọkàn mi lásán ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àbí mò ń lálàá ni àbí lóòótọ́ ló ń ṣẹlẹ̀? Gbogbo bó bá ṣe rò lọ́kàn rẹ̀ òun náà ní í ṣẹlẹ̀. Wọ́n bá rò wípé ṣé bẹ́ẹ̀ lórí ìpèsè ibi tó ń lọ lóde bẹ́ẹ̀ náà ni. Bọ́ bá sì wá ròǹdà kejì pé àlá ló ń lá bẹ́ẹ̀ náà ni. Ṣebí nítorí ìwòsàn rẹ̀ ló ṣe wá bí. Ó fẹ́ kó ní ìwòsàn. Bẹ́ẹ̀ni. Dókítà mo ń wò wájú rẹ̀ yìí. Ó lè paraku ní ọ. Àwọn kéré tó kọ́kọ́ wò wòsàn ara rẹ̀. Tó fi wá lé tọ̀rẹ́ rẹ̀ káàkiri.
kí ló dé tó fẹ́ joyè ẹni tó rẹ̀rù ẹlẹ́rù lórí tí ó wà fàtí ẹ lọ́wọ́? Ó ṣẹ̀ṣẹ̀ wòsàn ara rẹ náà kó o tún máa wá tọ̀rẹ́ rẹ kan kiri. ṣé wípé ẹ lè yọ mí kúrò nínú àìsàn tí mo wà yìí ni? Olùwòsàn lórúkọ mi. Kò dẹ̀ sí iṣẹ́ méjì tí wọ́n ṣe ń bí ju kí n wo èèyàn sàn lọ. Ẹ wò mí sàn, ẹ jọ̀ọ́ kí n yé dojú táwọn òbí mi mọ́, ẹ ṣàánú mi. Kò sóhun tó ṣòro ó ṣe fún mi, pàápàá jùlọ láti wo èèyàn sàn. Wàá gbọ́ o, àǹfààní kan ṣoṣo lèmi fúnra mi gan ni láti fi ràn ọ́ lọ́wọ́. Èèyàn ni pé nínú kó mú ọ̀rẹ́ rẹ táìsàn sí, àbí kí n wo àìsàn olè tí ń bẹ lára àti ẹ̀sùn. Kí ni ká ṣe o? Ẹ wo ọ̀rẹ́ mi sàn. Ìwà tó ń wú, ìwà tí ń dojú tì ní ni. Ò ń bára rẹ jẹ́ láàrin àwọn ènìyàn. Ò ń dojú tira rẹ láàrin ọ̀rẹ́. Àwọn ẹbí ò gbádùn rẹ nítorí wọn ò lè forúkọ rẹ yangàn gẹ́gẹ́ bí ọmọ gidi tí wọ́n bí nítorí bò ń jalè. Ìwọ fúnra rẹ ò ríra rẹ dùnnú. Ó tiẹ̀ ti rò ó wípé ìjọ ṣeéṣe kó lẹ́ni tí ó fẹ́ ọ báyìí. Bó bá wá rẹ́ni fẹ́ o, tó bá wá jẹ́wọ́ olè náà ló ń wò. Ṣó dáa kí wọ́n lé ọ jáde nílé ọkọ torí wípé ń jalè? Òòrùn àti wòra rẹ sàn kó nínú wa yìí. Àìsàn tí ń bẹ lára ọ̀rẹ́ rẹ, ìwọ nìkan ló mọ̀ sí. Kò sẹ́ni tó mọ̀. Tó bá wo ọ̀rẹ́ rẹ sàn, tó fi ìṣòro ẹ̀ta àìsàn tí ń bẹ lára rẹ sílẹ̀, tọ́rẹ́ rẹ bá gbádùn tó kò lè má dúró wàhálà tó ṣe kó tó di gbogbo ohun sàn. Ó ṣe rórí rẹ. Kí ló fẹ́ ṣe o? Àǹfààní wà fún ọ láti tẹ́rù rẹ pa. Ẹ wo, ẹ jẹ́ kí n ṣe àtúnṣe ìwà bàjẹ́ tí mo ti wù. Démọ́lá nífẹ̀ẹ́ mi gidi gan ni, èmi náà dẹ̀ nífẹ̀ẹ́. Mi ò kí ẹ nípa ọjọ́ ọ̀la, ẹ bá mi wò sàn ẹ jọ̀ọ́. Ọ̀kàrẹ̀, mo tì ọ́ síwájú ni, àmọ́ òkun àdánwò tí mo gbé fún ọ. Nítorí pé ìwọ ló sọmọ ọlọ́mọ sínú ìṣòro. Ò ń ṣe ẹni tó mọ tara rẹ̀ nìkan. Ó wà nínú ìṣòro ńlá. Ó rò tiẹ̀, ó ń rò ti ọmọlàkejì. Nípa ìdí èyí, gbogbo ohun tó rò lọ́kàn ti wá sí ìmúṣẹ. Àmọ́ o, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé èèyàn kan wà nínú ìgbèkùn yàtọ̀ sọ́rẹ́ rẹ̀ tó ń fìyà jẹ? Ẹni náà sì ń wá oore fún ọ. Kò fẹ́ kó o kú sínú àìsàn tí ń bẹ nínú ayé rẹ̀. Wo bí ohun burúkú ni kí èèyàn máa jẹ ẹni tó ṣe ni lóore lólè. Ndé mọ́ lọ. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún, ó súnmọ́ pẹ́kípẹ́kí nítorí ẹnì kejì rẹ̀ ni. Bá mi kú ọgbọ́n. Aláàjì ẹ máa bọ̀. Bùdí, wo bí
ẹgbà a máa bọ̀ bàbá jì. Ọlọ́run ṣàánú mi ṣàánú mi ọmọ kan ṣọtọ fún mi má jẹ́ fojú sunkún ẹ̀. Ẹlẹ́dàá mi gbà mí ọmọ kan ṣọtọ fún mi má jẹ́ fojú sunkún ọmọ ẹlẹ́dàá mi wọ́n bí gbà Jésù ṣeun ọṣẹ Jésù ọdún hallelujah Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mi mo dúpẹ́ tó jẹ́ fojú sunkún ọmọ Ọlọ́run mi ó ṣe. Wobi sotiri mi. Womi. Ani o womi. O ti rí ọjọ́ womi. O ti rí ọ̀sẹ̀. Wobi. Sọ̀rọ̀. Èmi ni o wobi. Sọ̀rọ̀. Ṣé o ti rí mi? Womi. O ti rí ọ. Alhamdulillah. Ṣé o rí mi? O ti rájú. Mo ṣe. Mo dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́ o. Alágbára. Ẹ ṣe ẹkú tó yìí. Olúwa ṣe. Pẹ̀lẹ́ ọkọ mi. Níbo tún dà? Bọ̀dá. Kí ló dé bọ̀ lọ? Doctor! Nurse! Ẹ wò. Madam, kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ bá mi wo ọmọ mi, ó need attention. Ó yẹ jálọ. Ẹ jọ̀ọ́, bó ṣe ń ṣe ti ẹ̀yẹ mi rárá ẹ bá mi wò. Síbíyèsí, mo gbèrò láti ṣùgbọ́n nísinsìnyí lọ́wọ́ Ọlọ́run mi ti fún mi ní ìsinmi ní àwòwò bẹ́ẹ̀ ni kò sí sí ọ̀tá tàbí ibi kan tí ó ṣe. Síbíyèsí, mo gbé láti kọ́ ilé kan fún orúkọ Ọlọ́run mi lágbára mi rà. Mi ò tí ì gbọ́n kọ̀ọ̀kan láti ọ̀dọ̀ Démọ́lá àti mọ́mí ẹ̀. Wọ́n rò pé Démọ́lá ti wà alright ṣá. Tí kò bá ń ṣe pé mọ́mí ń ṣọ́ mi láti ẹ̀kọ́ ni, má ti lọ wo ní hospital. Kí ni mo wá fẹ́ ṣe báyìí o? Dẹ̀ lè ti máa pè mí láti ẹ̀kọ́ o. Jẹ́ wá fóònù mi. Níbo ló dà? Mo fẹ́ lọ mú English textbook mi. Níbo? Nínú ilé. Okay. Ibi tí mo fi fóònù mi sí rèé. Ibi tí mo fi fóònù sí rèé. Gbogbo nǹkan ṣe máa ń sọnù báyìí. Nǹkan tí ọgbọ́n fún mi gan mi ò rí fóònù tó ti dàwátì. Ibi ìbẹ̀ mo fi sí. Ibi báyìí ni mo fi sí. Kó ní ọmọ adúpẹ́ ńlá o oníyàn gbọ́dọ̀ ṣe irinṣẹ́ ránṣẹ́ ẹ̀ kó má dúpẹ́ náà Ọlọ́run àbíbó oyún gba ẹrù má jẹ́ ọba Olúwa ló ní dédé Ọlọ́run wá bí ìlú ìjogún ẹ o wọn ní ẹ̀mí ẹ bá yí wá kẹ má sọ. Ìpàdé ọmọ mi rẹ gan ọmọlẹ o ọba lúwa rẹ ní dédé o. Mi padà wá gbowó. Ìṣẹ̀lẹ̀ mo rò pé ó ti rí wa ni. ṣé o gbọ́ sọ́wọ́ kó ní ọmọ afẹ́fẹ́ dán kó gbọ́ sọ́wọ́ arégédé èmi ṣàwọ̀ ṣẹ́gẹ́dẹ́ máa gbò ní ṣàwọ̀ àìrọ̀ ìfàbàyọ̀ ńlá. Abija nígbà tí wọ́n ọmọ ilé ìṣe kí ló dé tọ̀ lọ́jọ́ yẹn àwọn Gani Adams. Ìyẹn ni kó má ṣe ìyẹn ni kó má sọ kó gbọ́ sọ́wọ́ àwọn OPC kó lá yẹn bọ́n kó gbọ́ kó gbà ó máa wọlé so èmi kẹ̀ mi máa join OPC o. Ẹnu dùn rò fọ ẹnu ẹ ti dùn jù. Bọ́dà Mukaila ọwọ́ tí lọ sọ ẹnu ti bọ̀ o àti lọ́ọ̀rẹ́ àti bọ̀ o ẹrù rè o
wọ́n ṣe máa ń jẹ́ oúnjẹ rẹ̀ àbá má tà ẹ̀jẹ̀ kí n tètè mọ̀ o. O mọ̀ kan tó ṣẹlẹ̀ tiẹ̀ tọ́jú ẹ̀ náà tó bá yá a máa yanjú. yẹn kẹ́ máa sọ náyé ẹjọ́ ẹ má sọ wá bẹ́ẹ̀ máa sọ fún kí n tọ́jú fóònù mi lè tọ́jú fóònù ó yẹra àbá má tà ní kẹ́sọ ẹjọ́. kí wọ́n láriwo ìyá tó ń parí sí ṣé kí gbogbo àwọn èèyàn mọ níta àti tílé fi jó nígbà tó ń pariwo. àjẹ́ kí n pariwo jáde bóyá ṣe ikú ẹ̀ mi kú lọ o ikú ẹ̀ mi kú lọ jẹ́ ká sọ ọ̀rọ̀ bá ṣe máa yanjú ẹ̀. gbọ́dọ̀ o fi kú lọ mi àbí kí ló. fífi kú lọ ẹ̀ mi sọ mi kò fi ikú ṣàgbà mi. orokuro mi. mi ro kúrò ẹ̀ mi láì kẹrẹ o ṣùgbọ́n sọ iye màmá jẹ sọ nítorí sọ fọ èmi tó bá ṣe má ṣe sọ fọ ẹ̀. kí ló jẹ́ pé gbogbo ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ òsọfọ́ nìkan lọ́mọ dárúkọ ọ̀dàkọ̀ àìkéwùsẹ̀ ọ̀dàkọ̀ kálíwùsẹ̀ kí ló dé. ṣe ìsọfọ yẹn oníyan mi rà ní Iléṣàn ṣáàjọṣe primary school Wesley school primary school ló ń lọ. ṣé ọmọ Iléṣàn ni ìsọfọ. kò tó ìsọfọ wà attendation bí comprehensive high school ìbẹ̀rẹ̀ àti kọ́kọ́ jáde ṣẹ́rí Dr. Banjo òun ló máa ń kọ́ ẹni ní passport 10-4 rà máa ń wò lè jẹ́ sọfọ káàsà ẹtì tó má sọfọ ya action so ìgbà yẹn àmà bẹ̀rẹ̀. èmi ọmọ mo sábà mọ̀ pé onígbìndé ọmọ Ọ̀yọ́ ni. onígbìndé ré kọ́là. tó fàbàmù. Ìbàdàn ńlá. ṣé onígbìndé. lọ́nà tálẹ́ǹjì. kí ni ìyàtọ̀ Ìbàdàn àti Ọ̀yọ́ mélòó ló fi jìnnà síra wọn. 30 minutes journey rẹ̀ wà láàrin àwọn méjèèjì. ọmọ Ìbàdàn ni. tọ́jú fóònù báṣì náà. jẹ́ ń wo ná bóyá o tiẹ̀ ní bátìrì. èmi ṣe kiri ẹ wò lóṣù kó má la ṣe àwọn ọ̀ràn kunlé poli mi jọ. Oh my God. Now pe phone. Mommy, Fatuma. Báwo ni my dear? Mola. Báwo lè ṣe ṣe? A máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàtà wa fi jí láàárọ̀ yìí lárí pé kùn ti lọlẹ̀. Surprise gbáà ni. I'm so happy you're back. Wo, mi ò kú tí mo bá lose ẹ. No, sincerely. And I'm so happy. I dúpẹ́ f'Ọlọ́run. So, how are you feeling now? Stronger than you. Are you sure? Wo Ọlọ́run ló sọ pé ọ̀gán máa mọ̀ rìn àti ṣetán àti di ẹrù wa kí nǹkan lọ settle bills ló kù ṣe ti yẹ torí mi lè wait láti mú ọ̀bọ ìlọlé ọmọ olójú bíi gidi tó ṣe bá mi take care mò ń bọ̀. Akúròrè náà ma. Yes ma. Dìmọ́lá, ṣé o ti bínú sí mi báyìí? Pé mi ò pè ẹ́. Ọ̀sán iná lèmi náà ṣe realize pé fóònù mi ti sọnù. I understand and you don't have to apologize for anything. I should be the one thanking you for everything you have done. Kí tó máa fi máa dúpẹ́ lọ́wọ́ mi for what? Mo rí ọgbọ́n nígbà tí mo wà ní coma. Ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé o rìnrìn àjò líle kan all to save my life. So I owe you my life. Thank you. No. You don't have to thank me. Èmi gangan ni mo fa problem tí o. You can as well decide not to embark on such dangerous journey or to save my life. But the fact that pé o lọ means a lot to me. I love you. I love you more. Wo? You won't believe what I saw. Ní kingdom àwọn ọgbọ́n. Ẹni mi fẹ́ bọ̀. Start gisting me. Yára lè sọ́tọ́ lé ní. Nǹkan tójú mi rí. Mo pariwo. Oh my God, it was something else. Thank God you're back. Thank God you're back. Kiss boy. Hello. Mi ìgbọ́n nǹkan tó ń sọ. Ó mọ̀ kan jẹ́ kí n pẹ́kẹ́ ló dáná yẹn mi ṣùgbọ́n jẹ́ kí n pẹ́kẹ́ ló dáná yẹn. Uncle. Ṣé kò ṣòro ní lélẹ̀? Èmi mo ní. Ẹ ṣé gan-an, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o. Ẹni pàdé alágbèdá o, o lè mí ò ní jẹ́ àyìn. Àmín, you're welcome. Máa bọ̀. Ibo gbogbo lẹ mú mi lọ. Wọ́n rẹ̀ balẹ̀. Ọ̀rọ̀ lélẹ́yìí. Kò sí kankan máa bọ̀. Wọ́n máa bọ̀. Ìwọ ló máa ṣàánú mi. Ilé dídí rà ṣe ìtò. Dídí rún ìmáà ṣe kí ni ilé obìnrin. Ayé ìjà náà yá.
sọ fún ẹrù ọmọ òṣèlú ògùngùn sọ̀rẹ́ o ajẹ́rùwé wo original ra. èló wá bá dé o. máa gbọ́ ọmọdé èlò ló bọ́dé ọ̀rọ̀ ọmọdé nẹnu rẹ̀ 20 bay 20 bay romwe 20 bay wọ́n sọ fọ 20 bay. 20 bay. òun rẹ̀ yẹn 20 bay. oríṣiríṣi jọ ìlọ́gbọ́n náà mú kùn ún díà tádélé bàbá rárá ìwọ́dì ìlọ́gbọ́n wọn ta tún fóònù gangan wàláì kò tó 10,000 naira. so kémi wàrà 20,000 naira bẹ́ẹ̀ jọ àkáǹtì mo ti wá kọ́ yẹn sí o. Àbíkẹ́ ìwọ ní olórí burúkú ni ọ́ àmọ́rúfẹ́ olórí burúkú ni ọ́ ọlọ́kànjúà tó bá sọ pé ìjẹ̀bú láwọn bígbà tó ló ń gbòdún wọn sí wí sọ wọn pé ìjẹ̀bú nìyá rẹ̀ olórí ìfúnyẹ́ ìlú jàjẹ́ olórí burúkú ọ̀tọ̀ ní ta sọ́ká tó kò lé àwádé ìbàyẹ̀ wá sọ wátawàta 20 bay ọ̀ ṣe táwọn mílíọ̀n. Mukaila olórí burúkú wa olórí burúkú dẹ́ mo sọ fún ẹ méjèèjì kan bẹ̀rẹ̀ sí fọ́ conjunction rẹ̀ come to question pé ìjọsìn yóò bẹ̀rẹ̀ sí ṣe dédé yìí orí ẹ̀ gidi gan orí ẹ̀ rẹ̀ bóńbà rẹ̀ ìwé ni màá sọ̀rọ̀ rẹ̀ ìjẹ́ sọ́fọ́ kó ṣe rúgbọ́n bí tí rúgbọ́n yẹ̀wùkẹ́ orí ẹ̀ Mọ̀rúfù orí èmi orí ẹ̀ ṣé tó bá ṣe ọjọ́ kan lèèyàn fi jù yàn lọ ṣé ẹ̀gbọ́n kan ló ṣe èmi ṣe gbẹ́ ẹ ni. oṣù ọkọ̀ ṣé oṣù kan ó lè rà lọ́jà ni. oṣù ọkọ̀ àbọ̀ abálọ̀ rẹ̀ wo Àbíkẹ́ ìwọ máa da olórí burúkú ẹ̀ ló ń jàre mú 25 wá kó máa lọ ká mọ́ pàdé mọ́ láéláé. 25. ṣé lè fẹ́ kàn tẹ́lẹ̀ náà 1,500 bá lọ kọ́ mi láti san fún yín àmọ́ torí pé ó dá sí mi ó dẹ̀ lóòótọ́ sí mi màá fún yín ní 2,000 naira àmọ́ ṣó wá rí Mọ̀rúfù yìí ó lọ́kànjú àwọn. olólè. ṣórí láti ilẹ̀ mi ìwúlẹ̀ fẹ́ràn rárá. má fẹ́ràn olórí burúkú ni má fẹ́ràn òwe. olórí burúkú wa olórí burúkú ẹnu ẹ̀jẹ̀ fífún ẹ méjèèjì lè ṣe o ẹ̀jẹ̀ fífún ẹ nọrọ ẹ̀jẹ̀ fífún ẹ nọrọ jùkẹ́ ẹ̀lìsìn ẹ̀lìsìn ẹ̀ méjèèjì ẹ̀lìsìn sórí ìwọ Mukaila tún ti Àbíkẹ́ ẹ̀ dédé ẹ̀ méjèèjì wọn parapọ̀ ó pòlú wọ wa wọn dẹ́ gọ̀ fún ẹ̀gọ́ méjèèjì ẹ̀ máa sọ 2 bay Àbíkẹ́ ìwọ kó 2 bay rí Mukaila èmi rẹ̀ jẹ́ sọ fóònù rẹ̀ jẹ́ sọ fọ owó fóònù rẹ̀ jẹ́ sọ fọ 25,900 rárá wọn sọ 2 bay Mukaila ìwọ má gbà 2 bay èmi Mọ̀rúfù ní gba 2 bay lọ́rùn ẹ̀ rojú ẹ̀ mẹ́rin ajúṣe bá fún ẹ̀ nájà kí n dikọ̀ ní ẹ̀mú máa fún àì wà fún àfà káfà awo ti lọ o. Mọ̀rúfù. nígbà tí mo fò ti fi fún ọmọ mi. Mọ̀rúfù Àbíkẹ́ ìwọ fọkàn balẹ̀ ṣebí ọwọ́ mi ló ti fẹ́ ra fóònù èmi ti fún ọ ní ẹ̀sìn bó ti fẹ́ mi lówó lọ gba fóònù ẹ lọ́wọ́. ọ̀rẹ́ mi gọ̀ bí tiẹ̀ fi fóònù lọ́lẹ́ kí n tó múná létí ẹ̀. kíákíá. yé ayé mi ayé mi wọ́n gbé mi mọ́ aláyé mi ayé mi tèmi bá mi. Mọ̀rúfù. ṣá Àbíkẹ́ lè ẹ mọ. Àbíkẹ́ wọ́n ti padà lẹ́yìn mi wọ́n ti padà lẹ́yìn mi tipẹ́tipẹ́. wọ́n ti padà. Àbíkẹ́ ti gọ̀ ọ́ wèrè ti sùn légò wèrè. Mukaila èmi sọ yẹn sọ fún ọ máa wọ́ọ̀kì ó máa wọ́ọ̀kì èmi máa mú àbáwá rẹ̀ jẹ́ sọ́pàá at the end of the day ẹ máa wọ́ọ̀kì látàrọ̀ náà kó máa wù wáyé sọ fún ẹni márùn pé rà ṣíṣe òun. kọ́ni náà dẹ́ ṣe àti pàtó èlò 10,000 naira bá a máa ṣe continuity ẹ̀ dé àárọ̀ la ṣe mọ́ sọ fún àmánẹ̀ tó 25,000 ákẹ́ ta fóònù káàbà ta fóònù kó gbọ́ sọ fún gọbọ yìí owó má gọbọ yìí. òótọ́ ni Mọ̀rúfù sorry ó ti ẹ̀dá tó jẹ́ pé ọ̀la lápárí continuity torí bó ṣe ń wò mí ó ti rẹ̀ mí já máa lọlé tí n bá délé kí n wẹ̀ lẹ́yìn wíwẹ̀ kí n sì jẹun kí n wá sùn. èèyà fẹ́ràn lọ́hùn ara mi sì bù mọ́ṣọ́ èèyà pẹ̀lẹ́. Mọ̀rúfù já pín owó yìí nìyẹn torí tó ló yẹ bá délé kí bàbá mi máa wò kí n bolú rẹ tí ì rówó ayé sì le ẹ wò bàbá máa wò kí n bolú rẹ tí ì. ṣé mo sọ fún ọ láti ọjọ́ àtijọ́ mìíràn ó ní àkọ́kọ́ rẹ̀ máa kọ́kọ́ pín ẹ̀ ní bọ́dà Mukaila mo pín ẹ̀ nítorí sọ fún ọ láti ọjọ́ àtijọ́ mìíràn sọ fún ọ kí n máa tẹ̀lé wọn ọpọlọ kan wọn lórí but no ni wọn lò mo dé accept sọ fún ẹgbọ̀rún ẹjẹ rí mi ẹ kò jáde kápẹ́. Mọ̀rúfù ó láìkè owó bí ìyá àlìsàn tó bí ọ lórí burúkú ó láìkè. ẹ máa kó bọ́dà Mukaila ẹ lè jẹ́ lọ́mọ iye ọyọ rẹ̀ fún ẹ láìkè owó. èmi bàbá wa lèmi jọ ọlọ́mọdé mi ojú ọyọ Ọlọ́run ní jẹ́ ìjọ yọ̀yọ̀ láíláí ìyọ́ ọ̀yọ́
ìwà rí ìyànjọ wa jẹ́ yọ̀ọ̀yọ̀ wọ́n jẹ́ yáyọ̀. èmi ò jẹ́ yọ̀ọ̀yọ̀ ọmọ rẹ̀ bóyá ọmọ àmọ́ bí tí yọ̀ọ̀yọ̀ gan ti rí lu ẹ̀ ni. eléyìí tí owó tẹ̀ tí wọ́n ń wọlé báyìí ní ìsìn ìtì mi lọ́kàn mi ń ṣe ni pé kí n lọ sí ọ̀dọ̀ Kúdí o kí n ní tán mo ti dé o towó bóyá sọ mọ̀ pé wọ́n ní owó ni obìnrin mọ̀. kí ló dé. ní ẹ̀dẹ̀ mi kò dé ní kẹ́kẹ́ mi sọ fún wa àti pàtó 10,000 àrè. bí ṣe ń kà bẹ́ẹ̀ ni àmọ́ wà o èmi ní ìgbà ilé tó pọ̀ jù nínú owó yìí o. ìgbà tí eléyìí tó fún mi lẹ́ẹ̀kan yẹn bí tìbí ṣe dún gbáhùn lélẹ̀ ìfẹ́ sọ̀rọ̀ nítorí Àbíkẹ́ tó wà mẹ́ kọ́mọ́ àwọn fura pé nǹkan kan ṣẹlẹ̀. ẹ wò láti ní mo yọ bọ̀dà kúrò mo kà láì irun àì parí. ok ṣé etí ẹ̀ network dán. etí wo ló ní network ṣé ó ní network ni mi ò kọ́ṣọ́ látàrọ̀ ó rí pé ìbá ilé ní kọ́ṣọ́ tí fi ń gbọ́rọ̀. ìyẹn ni kẹ́ máa sọ fún àìgbà ẹ̀ ti nara ibi fọtí mélòó mi fún ẹ ìjẹ́ sọ fún káàbẹ̀rẹ̀ continuity lọ́la ìfọ̀tíra máa fi ṣe throughout. gbọ́ ẹ máa jẹ́ ká já o. èmi ò fẹ́ ṣeré onígbà tí mo bá wù ọkọ ọ̀sẹ̀ lọ́wọ́ àbọ̀n kọ́ ọ̀pá mi kọ́ nítorí pa fẹ́ mọ tọrọ owó káàkiri olùsí tó bá ti dọ̀rọ̀ owó náà nínú ọ̀pẹ̀ yẹn bọ̀dà ìwọ́ pè mí bọ̀dà ni olùsí olójú jíjìn. ẹ kò jáde ká pẹ́ dídìrín máàmù gáyìn ara. tá a gbà. ìyẹn ká máa sọ àyẹn ni máa gbà. sọ fẹ́ mọ wọn fáńdù mi ni. yẹn mi láìkiri. ẹ sọ ma wọn fáńdù mi ni. síkẹ́ pẹ́ apẹ́ kápẹ́. pé kí ni. ẹ sì drop àtúnyẹ ẹ dùn. drop out all over because of are you embarrassed? Say you in West school. If I went school, you with the money. Say in West school. Say West school don. Say in West school. Say you just you know. We ain't looking nine. I turn out to. Níbo ló gbé mi lọ? Gbà olórí burúkú tá fi mi lẹ̀. Fi mi lẹ̀ náà. Nínú jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá náà. Wọ́n ṣàdẹ̀ fún mi ní 75. Gbàdá níná. Gbàdá níná. Ọgbọ́n. Ọgbọ́n. Kúdí ó káàbọ̀. Inú mi dùn nígbà tí mo rí ẹ lọ́nà ìrìn àjò sí ìlú alálàkejì. Ṣé dáadáa ni gbogbo wọn wá? Sùúrù ńkọ́? Ẹ wo àlàáfíà ni gbogbo wọn wà àmọ́ wọ́n ti ń retí yín nílé o. Èyí sọ fún mi pé ọba ní ayín tẹ́ ti wà àti wípé sùúrù tẹ́ ní kí n lọ wá yẹn olórí ni ìyàwó yín ni. Mo lò sàn síre bàbá yín ni. Èyí sọ fún mi ṣé nígbà tí mo kọ́kọ́ rí wọn báyìí èyí ni mo pé èyí ti jọra yín jù kí ló dé. Kúdí wọ́n ní èmi ò mọ́ba mo fọba ṣeré ẹni tí n bá fẹ́ kó rí mi ló ń rí mi nítorí pé mo ní ọ̀rọ̀ pàtàkì tí mo fẹ́ bá wa tó lólùfẹ́ rẹ̀ sọ àti pé ó wà nínú àkọsílẹ̀ pípé ohun tó ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́ yìí ó máa ṣẹlẹ̀ òun ló ṣe láǹfààní àti rí mi. Mo rí pé olùwòsàn ti wo ìwọ àti ọ̀rẹ́ rẹ̀ sọ. Ó wò yín sọ nítorí wípé ó kùnà nínú ìdánwò tó ṣe fún ọ. Ní báyìí, mo ti láǹfààní láti máa jẹ ìgbádùn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí olùtọ́nà kọ fún ẹ. Ẹ wo ẹ ṣé gan I'm really grateful. Ọlọ́run ló ní kẹrin sásìkò kí làbá máa sọ báyìí ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Kí ló ṣe yín? Kí lélẹ̀? Ó mọ̀ tí wọ́n mi. Kí ni? Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Èmi gangan ni mo nílò ìrànlọ́wọ́. Ìgbà tí mo rí ìwọ àti kejì rẹ nínú ìṣòro tẹ́ wá, òun ni mo ṣe pinnu láti ràn yín lọ́wọ́ kẹ́ ẹ lè bá mi jíṣẹ́ fún Sùúrù. Tí ayún ilé bá ń yún yín, kí ló tí ẹ fi padà sílé? Ṣé bẹ́ẹ̀ ti ṣetán níbí àbẹ́ ti ṣetán ni? Mo ti parí iṣẹ́ mi lóòótọ́, àmọ́ mi ò lè padà mọ́
Bẹ́ẹ̀ni. Ẹ ò lè padà bíi ti báwo. Mo ti ṣe máyé. Ẹ ti ṣe máyé. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ fún mi ní wúrà tí mo fi lọ sí ayé yín lọ́hùn? Kí ló ṣe yín tẹ̀sẹ̀ ló wúrà yẹn? Kí ló padà sílé? Wúrà tí mo fún ọ kò wúlò fún mi. Àtùpà ni mí báyìí tó ń rídìí ọmọ ẹlòmíín tí ò lè rídìí ara ẹ̀. Bí mo ṣe parí iṣẹ́ tí mò ń ṣe tán, ó ní kọ́kọ́rọ́ tí mo máa ń lò láti fi wá sí ayé àti láti fi padà sáyé ìtọ́dọ̀ mi. Mo fi kọ́kọ́rọ́ náà sórí igi. Ìgbà tí wọ́n fi ṣetán tí màá fi padà débi, àìrí kọ́kọ́rọ́ yìí òun ló jẹ́ kí n ṣe máyé. Ṣé máyé bíi ti báwo? Ohun tí mi ò ṣe lè padà mọ́ nù. Irú ẹ̀dá tèmi tó bá dẹ̀ ṣe máyé, ó máa ń kú sáyé ni. Wákàtí mẹ́rin péré ló kù fún mi láti kú. Ẹni sùúrù, kọ́kọ́rọ́ tẹ̀ ń sọ ẹ̀, báwo ni nǹkan náà ṣe rí? Dàbí ẹ̀gbà ọrùn. Ìlẹ̀kẹ̀ funfun o. Alhaji o ṣeun ẹ ti rí kí ló dé kí n wá kó dé. Àwọn ọlọ́pàá ni. Ọlọ́pàá. Kí náà ọmọ yìí ṣe tó fi di pé nǹkan lọ báyìí. Ok, ẹ fẹ́ mọ ibi tá à ń kó wọn lọ, ẹ tẹ́ bá dé station ẹ mọ ibi tá à ń kó àwọn ọ̀daràn méjèèjì yìí lọ. Oya my friend. Àgbàlagbà ló ń bá sọ̀rọ̀. Yóò sá ni tí wọ́n ti kẹ́ tó kó owó wọn kọ́ fi ṣe lọ́kẹ́ tó máa rú ọ lọ ń pàpà gbogbo. Bàbá ṣe rí wọ́n ti wá rìpọ́ọ̀tù àwọn ọ̀daràn méjèèjì yìí pé wọ́n lu àwọn èèyàn ní jìbìtì. Ọ̀ya ẹ kó wọn wọnú ọkọ̀. Ẹ kó wọn sínú ọkọ̀. Alhaji gbà mí o má jẹ́ wọ́n lọ gbà mí o. Alhaji ẹ máa ká lọ. Alhaji sáàmù náà ni aná wọn ṣe bá. Alhaji ẹ máa ká lọ. Alhaji gbà mí má jẹ́ wọ́n lọ o. Alhaji ṣé ń lọ náà ni wọ́n kọ́ ẹ lọ ni mo gbé ta ni rọ tèmi fún. Alhaji bá yanjú ẹ. Alhaji yanjú ọ̀rọ̀ ẹ̀kọ́ yanjú o. Ọ̀run kí ẹ ń kún ọ lọ. Èsè Alhaji ẹ̀tọ́ tara ẹ̀tọ́ báyìí. Alhaji ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ Alhaji á yanjú ẹ̀. wọ́n ti lọ. Awu Alhaji ẹsẹ̀ sùúrù. Alhaji ẹ wọlé ẹ̀jẹ̀ ta wọlé. Alhaji ẹ wọlé.
Kudi, kí ló dé tó dá lérú tó yìí? Kí ló ń wá? Níbo ló ti ń bọ̀? Ìwọ kọ́ ni mo bá wí ni. You have your own now. I want to check the date. Hey, stand up. Baby, go to the front. Come and sit here. Face your back. Orí kankan kọ́ ni. Àtọ̀ ti kúrò lọ́dọ̀ rẹ̀. What is food? Okay. Very good. You are a good girl. Ẹ bá láwọn tó kàwé ẹ máa mọ̀. Ẹ máa mọ orú wọn. Bọ́ọ̀lù ẹ máa gbá kiri. What is this? Okay? Yeah. Àwọn ọmọ gidi nìyẹn. Well done. Daddy, ẹ ti ṣe tán? Okay. What to find out? It's your book.
Don't forget to write your name. Three minutes more. True love, true love, true love. I will show you true love till my dying day. Call me on your calling my wing. Call me on your king on my soul. Call me orúkọ yòówù kan lè pè ọ́. I will look into your eyes, I will love you more and more, girl. I will look into your eyes, I will love you more and more. Ìwọ lóhùn mi kì í fi ṣalábàárẹ̀. Ìwọ lóhùn mi kò jólùdámọ̀ràn mi. Ìwọ lóhùn mi kò jẹ́ níbí ọkàn mi. So no matter what they say, I'll stick to you, love you more and more. Baby, let's all talk. Let's all talk. Ojú only want to read. But I will love you more and more. Listen to me. See me love. Ìbẹ̀rẹ̀ àjò lẹ̀dá mọ̀ o. Ọlọ́run ló mọ̀ òpin àjò. See me love. Ìbẹ̀rẹ̀ àjò lẹ̀dá mọ̀ o. Ọlọ́run ló mọ̀ òpin àjò. Ìrìn àjò tá ò dágbére. Ìrìn àjò sílẹ̀ àjèjì o.